Apata Ewi Asatainment TV, your number one birthday RNL.
kádò ibà fọlọ́mọ bá mi tó lò ní tó lànà tó lọ́jọ́ dodo arúgbó ọjọ́ bàbá mi òkìrì kẹjùkẹrù ọmọ ìtẹ̀tẹ̀ àkókò lórí ìdẹ́gbọ́ ó yá ẹ̀yẹ́ lù yìí ọpẹ́ la ó ṣe a ò ní ṣàròyé o ọpẹ́ la ó ṣe a ò ní ṣàròyé o ọpẹ́ la ó ṣe a ò ní ṣàròyé o ọpẹ́ la ó ṣe a ò ní ṣàròyé o àròyé èṣù lẹ́gbẹ́ wọn lè fàdé wa àròyé èṣù lẹ́gbẹ́ wọn lè fàdé wa ọpẹ́ la ó ṣe a ò ní ṣàròyé o ọpẹ́ la ó ṣe a ò ní ṣàròyé o. Ìwọ ló mọ ìyá
Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.